pépà tó tọ́ sí high court tó lágbára ojú ẹgbẹ́ ní tí mo fi kó tó wà charge sí high court láti dé bá lẹ́yìn òní ló máa tí mo ti kọ́ ẹgbẹ́ charge ti wà ní high court wọ́n ti wá àárẹ̀ ìlú ní high court wọ́n pàtàkì ní ti fẹ́ sí orúkọ yín náà. Ṣé ẹni bá ní láti sọ fún wa wípé a rí pé àwọn kankan níbẹ̀ tí wọ́n ṣẹlẹ̀ ìkan ní kò ṣẹlẹ̀ pé ọmọ tí ó bá ṣe àgbàmọ́ ìwọ́n tó fẹ́ sọ̀rọ̀ adájọ́ wa ní tó ní ṣáǹsà láìpọ̀tù wípé òun nìkan lòún dáràn àwọn èyí kò tó pọ̀ mọ́ òun ọ̀gbọ̀n kankan nípa àṣẹ àti ilé ẹjọ́ dáàbò àti ìrọ̀lẹ́ ilé ẹjọ́ sì sọ fún wípé tó bá fẹ́ béèrè rẹ̀ tó bá dé high court níbi tí wọ́n kó lọ bẹ̀rẹ̀ níbẹ̀ tí wọ́n bá fi ìpín ìpín tí wọ́n wà níbẹ̀ wọ́n máa ṣe nígbà tí àpẹẹsì ti pé láti ní ìjọ justice wọ́n ti fi pa charge wọ́n lọ sí high court. Ọlọ́run ọba àṣẹlẹsẹ láti dárúkọ yín fún Dr. Fọlọ́nṣọ́ Ahmad Hussein Sangam ló jẹ́ èmi ni ó wà nínú àwọn agbẹjọ́rò tó ń rẹpẹsẹ́ǹtì àwọn fámìlì capsa àwọn tó ń pàtó àwọn obìnrin tí wọ́n ní èmi náà. ọ̀daràn náà ti ní agbẹjọ́rò. Kò tí mo rẹ̀ abrahamu kò tí ì lágbẹjọ́rò ọ̀tà àwọn mẹ́rin tó kù ti ní agbẹjọ́rò tó ń rẹpẹsẹ́ǹtì mi. Ṣẹ́ni sọ fún ọbẹ̀ ọjọ́ tí àìkọ̀ tí ní fún Fún àti ìmúdé títí high court ọ̀kan àjọyọ̀ eléyìí sí 20th of March pending the time tí wọ́n fi àlẹ́ ni wọ́n ní high court káfíńtà tàbí létí. ní ṣókí kí ni Abraham ṣe wọ́n fi wá lẹ́jọ́. Ẹ̀sùn tí wọ́n fi kàn án gẹ́gẹ́ bí òfin ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó pààyàn tó já sí pé ẹ̀sùn yẹn bá a ṣe wù yí ó sì dìgbà tí wọ́n bá dé high court wọ́n bá fi ẹsẹ̀ ẹ̀sùn náà múlẹ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú kí ẹnìkan kan ní wa ó tó lè sọ emphatically wípé bó ti rí mi gẹ́gẹ́ bí òfin wa ṣe gbà á ní àyè. Ní àárín ẹ̀dá fún mi fẹ́ jẹ́ kí gbogbo ayé kan jẹ àǹfààní ẹ̀kọ́ nípa law. Ọ̀rọ̀ tí ọ̀rẹ́ wa béèrè lọ́wọ́ yìí tí ẹ sì dáhùn rẹ̀ wípé gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n fi kàn. Èmi gbé ọ̀rọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ níjọ́ ni pé arákùnrin tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó pààyàn. Ṣùgbọ́n lábẹ́ kọ́mẹ̀ntì èébú ni mo kàn rí lọ wípé ní ẹ̀gbọ́ àwọn òpònú wọ́n ní wọ́n fẹ́ sùn kàn. Ṣé wọ́n fẹ́ sùn kàn lẹ́ẹ̀kẹ́ ní àbíkẹ́ ló pààyàn? Pé kẹ́ ẹ ṣàlàyé lórí ọ̀rọ̀ dáadáa. Káwọn tí wọ́n ń bú mi lé mọ̀ wípé mo mọ tí ì ṣe. Ṣé rí kọ́mẹ̀ntì orí social media kí sì ní pẹ̀lú àwọn social media tí kọ́mẹ̀ntì lè rí wọn pé kì í ṣe gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ pẹ̀lú rẹ́dí àti kẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ ò lẹ́kọ̀ọ́ láti lé ẹni tẹ́kọ̀ọ́ bá wà lára ẹ̀ láti lé ní òrẹ́dí àti kẹ́kọ̀ọ́ látara tí bá ń rí àti tí bá ń gbọ́. So gbogbo ẹni tẹ́ bá ti rí tí bá ti ń bọ́ sórí social media instead kó express opinion tiẹ̀ tí bá ti ń bú yẹn ẹ ti rí pé nínú àwọn kàtígórì àwọn tí ń wo pé tí ó sì lẹ́kọ̀ọ́ nílé yìí wà.